mi mọ̀ bóyá ẹ̀yin ni o àbẹ́ mọ ẹnìkan tó jẹ́ pé àwọn òbí ẹ̀ ò lè rán lọ léèwé kódà kò mọ̀wé kò mọ bó ti máa kọ́lẹ̀ àbí wọ́n ti rán lọ léèwé díẹ̀ wọn ò lè rówó rán parí wọ́n tún ní kó lọ kọ́ṣẹ́ wàhálà tún ṣẹlẹ̀ nídìí ẹ̀kọ́ṣẹ́ gbogbo ẹ̀yin tí mo kà ṣáájú yìí àbí gbogbo àwọn tí mo kà ṣáájú yìí ló yẹ kó wo fídíò yìí o kí wọ́n wá sọ fẹ́lòmíì náà tí wọ́n mọ̀ tóun náà ń dojúkọ irúfẹ́ nǹkan tí wọ́n ń dojúkọ yìí pé kó wá wo fídíò yìí torí àwọn ọ̀nà àbáyọ tí wọ́n máa gbà rèé o èèyàn kan ti tọpasẹ̀ yẹn dáadáa èèyàn kan ti rìn bẹ́ẹ̀ yẹn rí tó dẹ̀ rìn láàrin yìí tó já síbi ọpẹ́ tó já síbi ayọ̀ tó dìlú mọ̀ọ́ká tó lówó tó doníṣòwò tó láàmìlàaka ẹni tí mò ń sọ yìí Yorùbá lòun náà o kẹ má wò ó pé bóyá àbí kì í ṣe ẹ̀yà abi tí mo ti wá ni torí pé tí wọ́n jẹ́ Yorùbá yàn wá túmọ̀ sí pé àwọn ìlànà tó gbà kì í ṣe ìlànà tí ẹlòmíín lè gbà tí kì í ṣe ẹni tó jẹ́ ọmọ ìran Yorùbá ṣe ti wá nǹkan fìdílé abẹ́ ti fìdílé nǹkan torí pé fídíò yìí ó yẹ kẹ́ ẹ ti máa ṣí ẹ̀ bí mo ṣe ń sọ yìí torí lénìí àwọn ọ̀nà téèyàn máa rìn láti di ẹni tí a di gbajúgbajà oníṣòwò a tún jẹ́ lẹ́yinjú àánú olówó tó ń fowó ṣàánú tí àwọn èèyàn máa ń sọ pé bẹ́gbà náà bá wọnú owó èèyàn kan á rìn á jáde níwọ̀n ní mọ̀ pé nǹkan kan wọnú owó ẹ̀sìn mọ̀rú àwọn owó tó ń dẹ́rù bòṣì bẹ́ẹ̀ ni Jimoh Odutola ṣe jẹ́ ẹ ti gbọ́ Jimoh Odutola rí ṣá ọmọ Ìjẹ̀bú ni Ìjẹ̀bú Òde nílùú Abẹ́òkúta ilọ́ ti yá mi oníbodè apòmù ṣé ti share fídíò yìí ṣé ti like ṣé ti comment ṣé ti subscribe ó yẹ ẹ̀dí a máa lọ ọ̀kan pàtàkì ni Jimoh Odutola láàrin àwọn tó kọ́kọ́ dá iléeṣẹ́ sílẹ̀ ní Nàìjíríà àti lára àwọn oníṣòwò tó láàmìlaka ìlú Ìjẹ̀bú Òde ni wọ́n bí Jimoh sí òun náà làbúrò gbajúgbajà oníṣòwò tó tún jẹ́ ẹlẹ́yinjú àánú olóyè Timothy Adéọlá Odutola Jimoh ò lọ léèwé rárá o kódà ọmọ ọdún 12 ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ ajé ní ṣíṣe ó bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ àti ọmọ ọ̀kọ́ṣẹ́ lọ́dọ̀ oníṣòwò màálù Alhaji Abdulkareem Otupa ṣùgbọ́n òpin máa dé bá rìn àjò ẹ̀ lọ́dún 1918 nítorí àjàkálẹ̀ àrùn tó wáyé lágbàáyé lọ́dún náà ní ọdún 1918 ní ìgbà tí Jimoh máa pé ọmọ ọdún 16 ìyẹn ọdún 2 lẹ́yìn yẹn tí ìyá rẹ̀ wò ó pé má wàá jókòó kalẹ̀ síbí o lọ́ọ́ máa kọ́ṣẹ́ ọdún 2 ló fi kọ́ṣẹ́ gbáko ó kọ́ iṣẹ́ aṣọ títà pọ́ùn 5 òun ni ìyá rẹ̀ san fún ọkọ tí ìyá rẹ̀ fẹ́ san ní bílé sanmí ìyá rẹ̀ tún san pọ́ùn 5 fún un kí ó bá kọ́ níṣẹ́ aṣọ títà ọkùnrin yìí ni ìyá Jimoh fẹ́ lẹ́yìn tí bàbá wọn kú tó dolóògbé ìgbà tí ìyá rẹ̀ san owó yìí fún san ní bílé sanmí ó ní kó kọ́ níṣẹ́ aṣọ yìí dáadáa o pọ́ùn 5 tóun fún yìí kó bóun fi kọ́ ọ ní mímọ̀ kó kọ́ ọ bí ó ṣe máa tà á kó kọ́ ọ bó ṣe máa di oníṣòwò ńlá ó sì bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ yìí ní ìgbà tí ó máa parí ẹ̀kọ́ṣẹ́ pọ́ùn 6 ní sanni bílé sanmi kó fún ìtàn sì wà lórí ìyẹn ìwádìí wà tí mo ti ṣe dáadáa lórí ẹ̀ mo kàn ń sáré sọ àwọn eléyìí fún wa ní kẹ́ ẹ bá rí i pé omi ń bẹ lámù nítorí pé gbogbo àwọn ọ̀nà tí Jimoh gbà ni mo máa yànnàná ẹ̀ fún wa lọ́dún 1927 Jimoh tún gba ọ̀nà míì yọ nídìí okòwò iṣẹ́ ṣíṣe ó bẹ̀rẹ̀ sí ní ṣòwò ètò ìrìnnà ọkọ̀ bákan náà lọ́dún 1929 ó fi òwò káràkátà ó fi kún iṣẹ́ rẹ̀ ìwádìí tún sọ fún wa pé Jimoh máa tún ṣàṣeyọrí púpọ̀ nídìí iṣẹ́ yìí nítorí pé òótọ́ ọ̀nù ló fi ń ṣiṣẹ́ Jimoh ò mọ̀wé kò mọ̀ọ́kọ mọ̀ọ́kà wọn ò rán lọ léèwé bàbá rẹ̀ kú kò sówó ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV ẹ káàbọ̀ ẹ ṣeun bẹ́ẹ̀ ti darapọ̀ mọ́ wa fídíò yìí lénìí mo ti sọ pé Alhaji Jimoh Akíntọ́lá Odutola la máa sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí ẹni tó kọ́ṣẹ́ lọ́dọ̀ ọkọ ìyá rẹ̀ tí ọkọ ìyá rẹ̀ sì fi pọ́ùn kan kún pọ́ùn 5 tí ìyá rẹ̀ kólẹ̀ nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ṣẹ́ mo mú ìtàn yìí wá sí ojú ìwòran àti etí ìgbọ́ wa láti mọ̀ pé
mi ò kàwé mi ò mọ̀wé mo kọ́ṣẹ́ mi ì rí fírídọ́ọ̀mù ṣe mi ì rí irinṣẹ́ rà kò túmọ̀ sí pé ẹni yẹn ò lè ṣoríire o. Báyìí ni Jimoh ṣe rìn, báyìí ló ṣe gungi ọlà, báyìí ló ṣe gungi ọlá, báyìí ló ṣe di ìlú mọ̀ọ́ká tí gbogbo ayé ń fẹ́. Ẹ máa bá mi ká lọ. Ẹ like, ẹ comment, ẹ share, kẹ́ ẹ dẹ̀ subscribe sí channel wa Yorùbá Gidi TV. Alhaji Jimoh Akíntọ́lá Odutola ló bẹ̀rẹ̀ okòwò ṣíṣe ní pẹrẹwu lọ́dún 1921 lẹ́yìn tó parí ẹ̀kọ́ṣẹ́ lọ́dọ̀ Sanni Bílésànmí ọkọ ìyá rẹ̀. Bílésànmí sìn níjọ́ fírì pẹ̀lú owó ìdókòwò ìbẹ̀rẹ̀ iṣẹ́ pọ́n 6. Pọ́n kan péré ló fi kún owó tí ìyá Odutola fún nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ṣẹ́, pọ́n 5. Èyí múnú bí Jimoh tó jẹ́ ọ̀dọ́ nígbà náà pé irú èèyàn wo gan-an leléyìí gan-an. Ládùúgbò bóun ṣe sìn ẹ́ tó, ládùúgbò bóun ṣe jìyà dìṣẹ́ ní ìgbà tóun kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ nínú òjò nínú ẹ̀rùn lọ ra kinní kan wá lọ ṣe kinní kan wá pẹ̀lú òótọ́ ọnú. Pọ́n kan péré ló wá fi kún owó tí ìyá òun fún ẹ, òde ń pera ẹ lọ́kọ ìyá òun. Ó fẹ́ gbé ọkọ ìyá rẹ̀ lọ sí ilé ẹjọ́ ìbílẹ̀ ṣùgbọ́n àgbà kì í wà lọ́jà báyìí kò rí ọmọ tuntun ó wọ́. Bàbá àgbàlagbà kan wá pè é sẹ́yìn pé Jimoh lóòótọ́ ọmọ àlè ló ń rínú tí ò ní bí o, ọmọ àlè látún máa bẹ̀ tí ò tún ní gbọ́. Má yẹ kí inú burúkú bí ẹ o. Ó ti kó pọ́n 6 fún ẹ, ìyẹn náà ti tó. Máa lọ ọmọ mi, Èdùmàrè á bá mi fi bùkún sí i. Àdúrà yẹn máa gba pọ́n 6 máa dirú ó dìgbà. Jimoh máa dolówó. Ní ìgbà tó fi máa di parí ọdún 1921, Jimoh ti di gbajúgbajà lẹ́ka káràkátà aṣọ. Ó ṣiṣẹ́ yìí fọ́dún 6. Ó rówó kójọ kò fiṣẹ́ yìí lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ okòwò ìrìnnà ọkọ̀ transport business. Lẹ́yìn ọdún 2 lẹ́yìn eléyìí ní 1929 ó bẹ̀rẹ̀ sí ní ṣe owó kòkó. Gbogbo àwọn iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà yìí, iṣẹ́ aṣọ títà, iṣẹ́ ìrìnnà ọkọ̀ àti iṣẹ́ okòwò kòkó, gbogbo ẹ̀ ni Jimoh jáwé olúborí, gbogbo ẹ̀ ni Jimoh pegedé, gbogbo ẹ̀ ni Jimoh ṣàṣeyọrí nínú ẹ̀. Okòwò káràkátà èrè oko lọ sílẹ̀ òkèèrè yìí ó mú lọ́kùnkúndùn, ó fi aṣọ híhun ó fi kún, ìwakùsà góòlù ńkọ́ ó ń ṣe yẹn náà pẹ̀lú. Ìwádìí wa fi yé wa pé ìyá rẹ̀ pa á láṣẹ fóun àti ẹ̀gbọ́n ẹ̀ ní ọdún 1932 pé kí wọ́n jọ dá okòwò pọ̀. Ṣáájú àsìkò yìí ẹ̀gbọ́n rẹ̀ Adéọlá Odutola ní tiẹ̀ okòwò kéékèèké nìyẹn máa ń ṣe. Àwọn méjèèjì jọ ṣèdásílẹ̀ Odutola Brothers. Ìbáṣepọ̀ àti ìṣèdásílẹ̀ yìí ó máa pegedé o. Kò sí nǹkan náà tí àwọn ọmọ ìyá yìí fọwọ́ bà tí ò dùn. Gbogbo ẹ̀ lè dùn á fàṣẹ sí. Wọ́n wá ń yọ̀tọ̀ mi wọ́n ń fẹlá. Gbogbo nǹkan tí wọ́n ń fowó sí gbogbo ẹ̀ ló ń yọ èrè gọbọyí. Gbogbo èyí tí wọ́n ń tà òun ló ń di ọ̀pọ̀lọpọ̀ owó fún wọn. Àwọn ayé wa ń fẹ́ tiwọn, wọ́n ń gba tiwọn. Bí wọ́n ṣe ń ra rírà ni wọ́n ń ta títà. Wọ́n ń tà á sílẹ̀ òkèèrè. Àwọn èèyàn náà lórílẹ̀‐èdè Nàìjíríà náà wọ́n tún ń bá wọn rà á. Ìwakùsà góòlù, iṣẹ́ aṣọ híhun, gbogbo ẹ̀ pátá ni wọ́n ń ṣe. Wọ́n sì ń ṣe wọ́n pegedé. Kódà lọ́dún 1941 wọ́n gba owó ìrànwọ́ lásìkò ogun nígbà náà lọ́dọ̀ àwọn èèyàn ilẹ̀ Yúróòpù. Wọ́n sì lọ́pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ń bá ṣiṣẹ́ nígbà náà. Ìfàsẹ́yìn kan wá dé bá wọn lásìkò tí òun àti ẹ̀gbọ́n rẹ̀ Adéọlá Odutola ti jọ dá okòwò pọ̀. Ẹ̀yin olólùfẹ́ wa, ǹjẹ́ fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀? Ẹ súnmọ́ bí ká máa bẹ́tò lọ. Kì í dùn kì í pọ̀ báyìí lóyún ọ̀rọ̀ àjọṣepọ̀ wọn ṣe rí. Lọ́dún 1948 àjọṣepọ̀ wọn forí ṣọpọ́n, wọn túká, wọ́n di orogún okòwò. Àwọn méjèèjì ló sì padà di aláṣeyọrí lọ́nà tí wọ́n rìn un. Kì í ṣe pé torí pé Adéọlá fi Jimoh lẹ̀ àbí Jimoh fi Adéọlá sílẹ̀ ló wá fẹ́ dàbí pé bóyá pa àwọn méjèèjì okòwò wọn wá lọ sílẹ̀. Rárá o, lóòótọ́ ọmọ ìyá méjì tó bá réwèlè ariwo ata, inú ìyá wọn ò dùn sọ́rọ̀ yìí. Àmọ́ eléyìí ò dá àwọn ọmọ ìyá méjì yìí dúró láti má ṣe ṣiṣẹ́ o. Kódà ìgbà yẹn gan-an ni wọ́n bẹ̀rẹ̀ àṣeyọrí tí ò ṣeé kà.
àwọn méjèèjì wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe okòwò tí wọ́n mọ̀ ọ́ ṣe, wọ́n bẹ̀rẹ̀ sí ní dá oríṣiríṣi iléeṣẹ́ sílẹ̀ léyìí tó jẹ́ pé ní inú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà kò sẹ́ni tó máa gbàgbé wọn. Àwọn ọkùnrin méjèèjì yìí wọ́n máa ṣe gudugudu méje yàyà mẹ́fà láti ṣe ìmúdàgbàsókè ìmú ìgbòòrò bá gbogbo ilẹ̀ Ìjẹ̀bú tí wọ́n ti wá. Àwọn èèyàn wá mọ àwọn Odùtọ́lá wo ní tiẹ̀, ṣé Jímọ̀ ni àbádíọlá ìkan náà ní bí wọn ò tiẹ̀ sọ̀rọ̀ mọ́. Àwọn méjèèjì ṣáàtìjọ́ ń ṣe okòwò lọ́nà tí wọ́n mọ̀. Kódà ní 20th century àwọn èèyàn máa sọ pé àwọn Odùtọ́lá méjèèjì àwọn ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ okòwò tọ́pọ̀lọpọ̀ ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe ní ìsìn. Lásìkò náà àwọn pẹ̀lú Sir Louis Odumegu Ojukwu, Lawrence Yomole, Samuel Bolaji Bank Anthony, Igwe Matthias Ugochukwu, JK Ladipo àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n jọ lògbà. Gbogbo wọn ni wọ́n sì gbé sàdánkátà òṣùbà rabandẹ fún nílùú Ìjẹ̀bú àti gbogbo Western region lásìkò náà. Àwọn Odùtọ́lá àwọn ni wọ́n rìn kí àwọn kan bá lè fò. Ẹ̀yin náà ẹ wò ó, àwọn Odùtọ́lá ń rìn káwọn bíi Ọ̀túnba Ṣùbọ̀mí Balógun, Ọ̀túnba Michael Adénúgà kí wọ́n bá lè fò lẹ́ni. Àwọn kan ti lè ṣáájú àwọn tí mò ń sọ yìí, àwọn Odùtọ́lá brothers ni. Lọ́dún 1950 nǹkan kan ṣẹlẹ̀. Jimoh Odùtọ́lá kò fi taratara nífẹ̀ẹ́ sí kó máa ra nǹkan kó máa ta nǹkan nígbà tí ọ̀rẹ́ rẹ̀ òyìnbó kan sọ fún un pé kódà gbẹni tí ò ní làákàyè tó jẹ́ òpònú ó lè máa ṣe káràkátà, ṣùgbọ́n kò sí òpònú kan tí ó lè máa ṣe nǹkan tó jẹ́ pé òun fúnra ara ẹ̀ la máa ṣe látún máa tà á. Lọ́dún 1950 yìí Jimoh Odùtọ́lá and Company Limited ó di nǹkan tí wọ́n ṣe ìdásílẹ̀ rẹ̀. Abẹ́ iléeṣẹ́ yìí ni gbogbo okòwò ẹ̀ wà. Lẹ́yìn ọdún mẹ́rin ó ṣèdásílẹ̀ iléeṣẹ́ West African Tire Retreading and Company Limited. Nígbà tí yóò fi di ọdún 1951 ó ti ṣí ọ́fíìsì kan sí ìlú Oldham ní orílẹ̀-èdè United Kingdom. Iléeṣẹ́ náà ni àkọ́kọ́ irú rẹ̀ ní gbogbo ilẹ̀ Áfíríkà. Ohun tí iléeṣẹ́ náà máa ń ṣe ni pé wọ́n á máa sọ àlòkù táyà tàbí èyí tí kò dára mọ́ wọn máa sọ di tuntun. Iléeṣẹ́ náà gbòòrò débi pé ìjọba orílẹ̀-èdè Ghana àti Kenya ránṣẹ́ pé Jimoh Odùtọ́lá pé jọ̀ọ́ wá dárú iṣẹ́ yìí náà sí orílẹ̀-èdè wa. Àṣeyọrí Odùtọ́lá ò mà tán síbẹ̀. Òun kan náà ni ẹni àkọ́kọ́ tó ṣèdásílẹ̀ iléeṣẹ́ tí wọ́n ti ń ṣe tìmùtìmù fóòmù onírọ́bà ìyẹn lọ́dún 1958 àti èyí tí wọ́n ń fi ike ṣe ní ọdún 1960. Ní ọdún 1960 náà wọ́n fún un ní àmì ẹ̀yẹ ìdálọ́lá gẹ́gẹ́ bí olùdásílẹ̀ àkọ́kọ́ lẹ́yìn tí Governor General orílẹ̀-èdè Nàìjíríà Dr. Nnamdi Azikiwe tí ó gbé fún un. Lọ́dún 1967 ó gba ìwé ẹ̀rí àpọ́nlé gẹ́gẹ́ bí ọmọ Áfíríkà tó kọ́kọ́ lọ sí North Pole. Ní ọdún náà bákan náà ó tún di ọmọ Áfíríkà àkọ́kọ́ tó wọ bàálù Lufthansa láti ìlú Tokyo ní orílẹ̀-èdè Japan lọ sí Alaska lórílẹ̀-èdè Amẹ́ríkà àti Alaska. Ó gbàbẹ̀ dé Copenhagen. Bó tilẹ̀ jẹ́ pé Jimoh Odùtọ́lá ò kàwé, ó rí i dájú pé gbogbo àwọn ọmọ rẹ̀ 24 tó bí kàwé débi tó wù wọ́n. Lára àwọn ọmọ rẹ̀ ni ọ̀jọ̀gbọ́n Ẹ̀bùn Clark, ọ̀jọ̀gbọ́n àkọ́kọ́ nínú ìmọ̀ eré orí ìtàgé lórílẹ̀‐èdè Nàìjíríà. Òun náà sì ni ìyàwó gbajúgbajà òǹkọ̀wé nì ọ̀jọ̀gbọ́n J.P. Clark. Ẹlẹ́yinjú àánú ni Alhaji Jimoh Odùtọ́lá. Ó kọ́ iléèwé girama kan àti ilé ẹ̀kọ́ Kùránì ní ìlú Ìjẹ̀bú Òde. Bákan náà ni ó ṣe ojú pópó ní máìlì 9 sí agbègbè Ìpẹ́rìndó ní Iléṣà láì fọn rere ẹ̀ lórí afẹ́fẹ́ láì pariwo. Láti ìgbà tí wọ́n ti bí i tó ti dẹni tó di oníṣòwò rẹpẹtẹ títí di ìgbà tó fi padà sọ́dọ̀ Ọlọ́run rẹ̀. Òun ni ó ń ṣe okòwò ó sì ń fi owó ṣe káràkátà títí ọ̀pọ̀lọpọ̀ ọdún fi gorí ọdún. Ṣùgbọ́n ṣá nígbà tí oríṣiríṣi àwọn iṣẹ́ àkànṣe ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà tí ìjọba bẹ̀rẹ̀ sí ní gbé oríṣiríṣi ìlànà wọlé, ó ń ṣe ìpèníjà àti ìkùnà ó mú ọ bá àwọn okòwò ẹ̀ kan. Àwọn kan náà wà nínú àwọn òṣìṣẹ́ ẹ̀ tí wọ́n kówó rẹ̀ ná tó mú kí àwọn iléeṣẹ́ tó dá sílẹ̀ yìí kí wọ́n parun. Àmọ́ ṣá ó ti lówó rẹ̀ ná. Gbogbo àwọn iṣẹ́ tó ń ṣe pátápátá òun ni kò gbàgbé láti ran ọmọlàkejì ẹ̀ lọ́wọ́ o, kì í sì pariwo. Olówó tí ń fowó ṣàánú ni Jimoh Odùtọ́lá, kì í sì ń pariwo mọ̀ kí bólówó kan bá lóun ṣe bọ́ òsíbì kan
ojoojúmọ́ ni a tún máa náwó láti máa fọn rere ẹ̀ lórí tẹlifíṣàn àtòrí rédíò. Bẹ́ẹ̀ kọ́ ni ti Jimoh Odutola ṣe rí o. Ọlọ́run tún wá fún un lẹ́mìí gígùn àti àlàáfíà. Ó wá jẹ́ nǹkan tó kóra rẹ̀ ní ìjánu. Ó jẹ́ nǹkan tó yanilẹ́nu pé àwọn ìjọba tó wà lórí àlééfà lẹ́yìn ọdún mélòó tí Jimoh Odutola ti kú, wọn ò máa rí láti fi orúkọ rẹ̀ sínú National Honours List kí wọ́n fi máa sàmì pé àwọn kan wà tí wọ́n ti lo ìṣẹ̀mí rí lórílẹ̀‐èdè yìí tí wọ́n ti ṣe dáadáa, wọ́n ti mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan wá sórílẹ̀‐èdè yìí. Lásìkò tí Jimoh wà láyé, a máa lọ láti Ìjẹ̀bú Òde sí Èkó lọ́pọ̀ ọgbà, bóyá ń lọ sí kóòtù ní o àbúmọ̀ láti kóòtù torí pé ó ra ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlẹ̀ nígbà tí àwọn ọmọọṣẹ́ rẹ̀ ti kówó rẹ̀ pamọ́, sì kówó ẹ̀ sí orí okòwò míì, ilẹ̀ títà àti ilé kíkọ́. Bó bá ti wá dé kóòtù, a máa lọ a máa bọ̀ torí pé ó gbàgbọ́ pé béèyàn bá ṣáà ń ṣiṣẹ́, bí wọ́n bá ṣẹ̀yàn, èèyàn agbẹjọ́ lọ sọ́dọ̀ adájọ́ ni. Bàbá Odutola wá gbàgbọ́ gidigidi nínú ètò ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé ó mọ̀ pé bó o bá ti rojọ́ ẹnu rẹ pẹ̀lú àwọn ẹ̀rí tó dájú, òun mọ̀ pé lágbára tèdùà ìdájọ́ ọ̀dọ̀ òun ni a kúkú bọ́ sí ní ti òdodo. Àtúmọ̀ àsọ̀ǹgbàyé rẹ̀ pé òun ò lè bẹ́ni tó bá ń parọ́, jalè àbí ẹni tí ò ní bẹ̀rù Ọlọ́run ṣiṣẹ́ pọ̀ torí pé òótọ́ ọnú òun lòun fi ń ṣe àfojúsùn òun, kì í ṣe èèyàn kan tí ń pariwo. Kódà kò nífẹ̀ẹ́ sọ́rọ̀ òṣèlú tàbí kí wọ́n máa fún un ní oyè kankan, kò gbà kankan, kò fẹ́. Ó ní kó tẹ̀ Ọlọ́run kan máa pè wọ́n ní Alhaji Odutola ní ọdún 2005, ìyẹn ní 20 ọdún sẹ́yìn. Ìgbà tí ó pé ọmọ 100 ọdún lásìkò tó wà láyé nígbà náà, ó kọ́ mọ́ṣáláṣí ńlá kan, ó sì ṣe àtúnṣe ilé ẹ̀kọ́ lákọ̀ọ́bẹ̀rẹ̀ kan léyìí tí ó ti fẹ́ máa polúkúrúmuṣu. Àwọn tó wà níbi ọjọ́ bí yìí lọ́dún náà lọ́hùn sọ pé bàbá Odutola sọ pé ó yà wọ́n lẹ́nu pé látàrí lára gbogbo àwọn tóun kọ̀wé sí, kódà igbákejì ààrẹ orílẹ̀-èdè nígbà náà Alhaji Atiku Abubakar ó mà wá. Ṣó wá yẹ kó jẹ́ nǹkan tó máa ya bàbá lẹ́nu? Á yà á lẹ́nu nítorí pé lórílẹ̀-èdè yìí àwọn èèyàn kì í sábà rántí èèyàn bíi bàbá Odutola mọ́. Inú ẹ̀rọ ẹni tó ṣe national flag tó design ni ọdún mélòó ni bàbá ti kú kíjọba orílẹ̀-èdè tó wà lórí àlééfà báyìí kí wọ́n tó lọ fún àwọn mọ̀lẹ́bí wọn ní owó. Bó bá jẹ́ orílẹ̀-èdè míì ni ṣé bẹ́ẹ̀ ni ó ṣe máa rí. Bàbá Odutola jẹ́ èèyàn kan nígbà tó wà láyé, a máa múra dáadáa, a máa kọ nọ́mbà sílẹ̀ nínú phone book, yẹn ìwé tó fi ń kọ nọ́mbà lẹ́mọ̀ kí nígbà yẹn fóònù landline lọ́pọ̀lọpọ̀ ń lò, kì í ṣe handset. Ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV, bàbá Adétọ́lá Jimoh Odutola national legend ni, ìyẹn ni tí gbogbo orílẹ̀-èdè gbọ́dọ̀ máa rántí kí wọ́n máa bu ọlá fún. Bẹ́yìn ò bá mọ Jimoh Odutola, ẹ lọ Google ẹ̀ bí Google ti máa ń sọ. Ó dẹ̀ ń pé fídíò wa tá a tún ṣe yìí náà a tún máa ràn yín létí pé àwọn kan ti rìn káwọn kan tó lè máa fò. Bẹ́ẹ̀ bá rántí Ṣùbọ́mi Balógun FCMB, ẹ rántí Globalcom Adénúgà, káwọn yẹn tó dé ní Jimoh Odutola àti ẹ̀gbọ́n ẹ̀ Timothy Odutola ni wọ́n ti gbé ògo Ìjẹ̀bú, ni wọ́n ti gbé e ga àti ògo orílẹ̀-èdè Nàìjíríà tí gbogbo èèyàn mọ̀ wọ́n tán di ìlú mọ̀ọ́ká. Ẹ kàwé ẹ ò kàwé, ẹ rówó kọ́ṣẹ́ tán, ẹ rówó kọ́ṣẹ́ tán, kó máa túmọ̀ sí pé bùkún Ọlọ́run ò ní sí ń bẹ̀. Bí alágbẹ̀dẹ èèyàn bá ń lurin lójú kan, àmì tó rí yẹn tí kò bá dákẹ́, àmì yẹn á padà di nǹkan tá a lè mú délé. Àbọ̀mí rèé o, ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV, ẹ wá bá wa láìkì fídíò yìí, ẹ share, kẹ́ kọ́mẹ́ǹtì, kẹ́ ẹ dẹ̀ subscribe sí channel wa Yorùbá Gidi TV. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ní sí wa o. Àwa la máa wá, ẹ̀yin la ó máa bá. Dámilọ́lá Ayépọ̀lá Ọlọ́runṣẹ̀yẹ lórúkọ mi. Ó dìgbà kan náà. 4 Cardinals Goods and Services Limited. Every woman deserves a great kitchen, and 4 Cardinals Global Goods and Services Limited has got you covered with a wide range of top quality kitchen utensils. Àwọn obìnrin àsìkò tó great tá à ń fojúsọ́nà fún 4 Cardinals Global Goods and Services Limited. Ilé ìtajà tuntun tó ń ta aṣọ, tàbáàgì obìnrin, aago àtàwọn ẹ̀ṣọ́ ara tó gbayì pẹ̀lú àwọn nǹkan ọmọdé. 4 Cardinals, the gift shop with endless possibilities. The grand opening is this Saturday, 9th November at 1A Ogunusi Road, Aguda, Ogba, Lagos. Ọ̀pọ̀lọpọ̀ àwọn
àwọn ọjà tẹ̀ ń ọ̀dà láti ilẹ̀ òkèrè lẹ́ máa ríra ní 4 Cardinals. Wọ́n ní àwọn signature bags, perfumes, dresses, household appliances. Saturday November 9 gangan la máa ṣí. Ẹ wá jàǹfààní àrà ọ̀tun. Oúnjẹ, ohun mímu, raffle àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló wà nílẹ̀ bíbà. This opening weekend, you are entitled to 20% discount. Follow us on social media at 4 Cardinals NG. Call 070 370 88428. 100,000 subscribers. Ẹ ṣeun mi o. Ẹ̀yin family wa lórí YouTube. Ẹ ṣe appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ̀jẹ̀ á kí. Dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣé o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ̀jẹ̀ á kí. Ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun. Daddy and mommy ẹ ṣeun. Ẹ̀yin onígbọ̀wọ́ wa ẹ̀yin lẹ ń bomi rin wá. 100K subscribers, thank you, ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like, ẹ tún comment, ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣálẹ̀ yẹn wá, àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa màmá more, àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Igi kan ò lè dágbó ṣe Never. láyé, igi kan ò lè dágbó ṣe Ibo. rárá. Bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí. Ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. Ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. Ẹ ṣé gan, Thank you. Ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan, Gbogbo ọmọ Ẹ mà Yorùbá. ṣe ń wá. ẹ ṣé gan, 100,000 subscriber o. ẹ ṣé gan, 100K Ẹ̀yin lẹ gbé wá subscribers. débẹ̀. ẹ ṣé gan, ẹ ṣé gan, Ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan, Ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan, Ibi adé lòdì ẹ̀yin ni. ẹ ṣé gan, Ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan, Gbogbo family ẹ ṣé o. ẹ ṣé gan, Ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.